ìràwọ̀ tá à ń lò ju mẹ́ta náà lọ. Najimun. ṣé o làbí star ní lágbájá celebrity lágbájá kishki mẹ́ta náà nìràwọ̀. Najimun yaghibu qabla sahibihi. ìràwọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo ẹni ọlọ́run bá ní oníràwọ̀ yẹn síwájú kó tó kú láyé nìràwọ̀ yẹn ó kú. Allah. kò ní tí ì kú ìràwọ̀ rẹ̀ ó sì kú. àmọ́ àwọn tí wọ́n dìde lójú wa tí wọ́n sì wọlé lójú wa. Allah. ojú wa náà ti dìde ojú wa náà ti wọlé. now Allah. engineer Allah. ohun tèmi o kò fi bẹ́ẹ̀ lọ sókè dáadáa o dákun bá ń gbé sókè díẹ̀ bí yẹn bá jókòó ti àtàràgbà yìí èèyàn ní ṣe nǹkan míì mọ́ ọlọ́run ṣàlékún àlùbáríkà. Àmín ya Allah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ọ̀rọ̀ tèmi ò ní pọ̀ láàrin ìṣẹ́jú méjì náà ni. ọ̀kan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ó ní akírim àdìsá àkíkà bíi sọ́ọ́tìkà bọ́mọ ìyá rẹ bá ń sọ̀rọ̀ èyí tó dáa jù ni pé kó o fi ìdákẹ́jẹ́jẹ́ pọ́n ọ̀rọ̀ ọmọ ìyá rẹ lé torí ìjọ́ tọ́lọ́hún ó kọjú kámẹ́rà sí wọn náà. Allahu akbar. táyé ó pè wọ́n náà kí wọ́n náà wá sọ̀rọ̀. mo ṣe kíkì mi ní copy and paste. mo kí gbogbo ẹ̀yin àlùfáà tá a wà níkàlẹ̀. ṣùgbọ́n ẹ gbà mí láàyè kí n kí èèyàn méjì àbí mẹ́ta. àwọn bàbá wa àgbàlagbà rí ẹni tọ́lọ́run bá ní ó mọ̀ mi máa sábà sọ̀rọ̀ kan. mara nafsahu qabla yara nasa lam yarahu nasu kishkida na abawa salati olówó lágbà muhammadu awwal abi mo bẹ ká bá jókòó ni o نفسه قبل أن يرى الناس لم Baba يره wa- الناس. bàbá wa gbà ní kalẹ̀ bàbá wa àlùbáríkà bàbá wa dánlá mo kí yín púpọ̀ gbogbo ọmọ kéékèèké tí bá ti ń gba oúnjẹ àgbàlagbà jẹ yóò gba kú àgbàlagbà kú. الله أكبر. social media ó ti jẹ́ kí gbogbo wa àti di bákan náà ṣùgbọ́n ẹni tó bá wá bí léere tó bá jáde láti léere kò ní jẹ́ kí social media ti òun láti má mọ iye àwọn àgbàlagbà mo kí bàbá wa ọlọ́run jẹ́ mi gùn fún wa. آمين. níjọ́ tí mo pàdé bàbá wa lọ́dọ̀ ọmọ àlùbáríkà bàbá ṣàdúrà púpọ̀ fún mi níjọ́ náà ẹ ní ma padà sí aburú. آمين. ẹni tó yẹ ká kí jù lórí ìjókòó yìí òun lẹni ẹni tó fúnni lọ́mọ gbogbo ẹni bá fúnni lọ́mọ ò fẹ́ ká kákùrún ni bàbá wa náà wa bàbá wùlí ọlọ́ọ̀nì mo kì í púpọ̀ bàbá wa Sheikh Muhammad Kamil رضي الله ọlọ́run تعالى عنه. wọ́n fa burú ṣe ẹ ní sunkún lórí àwọn ọmọ yìí. آمين. mo kì í bàbá afáwa tí wọ́n kọ́ Wọ́ládùn Níyàsì ní èmi àti Wọ́ládùn Níyàsì nígbà tó yóò pè mí láàárọ̀ yìí a ti sọ̀rọ̀ yín láàárọ̀ yìí wàláhi tàláì ẹ fọkàn balẹ̀ ní agbára tọ́lọ́hún eléyìí tèmi ti gbọ́ yìí yóò rọrùn lágbára Ọlọ́run
Àmín. kété tí ò bá ní rọrùn èmi ò ní gbọ́ àmọ́ tọ́lọ́run bá ti ní kí n gbọ́ ó ti rọrùn nu mo kì í department kan tọ́lọ́run gbé kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ mo kì í àwọn àlùfáà wa gbà àṣekà Adam Al-Azhari mo kì í o Kishki bàbá wa kọ̀rọ̀ mo kì í mo wá kí ìjọba wọn àwọn náà fún mi lóyè oyè tán fún mi lọ́dọ̀ wọn jọ wo ni wọ́n pe oyè náà ní Hujjatul Islam ẹni tó kọ́kọ́ jẹ oyè yẹn láyé òun náà ni Imam Ghazali Radiyallahu ta'ala anhu. bàbá wa Ṣọ́lábí ọba tó ṣe yín lálùbáríkà tó ṣe yín láàfáàrí gbogbo ntọ́lọ́ ń ṣe fún yín láyé ẹ̀ ní sunkún lórí ẹ̀. Àmín. má ti kẹ́yìn àfa ẹ̀yọ̀ǹda mi mo kí àfa wa ìmáàmù wa Tẹ̀fútù alálùbáríkà àfa ni wọ́n mo kí wọn bàbá wa gbárí bàbá wa Abẹ́nifẹ́re mo kí yín sẹ́rí gbogbo àwọn àfa àtàwà ń bí ọpẹ́ ni ẹjẹ́ adáfọ́ lọ́hùn. Alhamdulillah. mo kí àfa wa Young Sheikh àtìmí àtàfà Young Sheikh àti Waladun Niyas ilé kéwù kan náà láti jọ kéwù kódà pé kíláàsì kan náà lájọ jókòó àjọ jókòó sínú kíláàsì kan náà ni wọ́n wọlé ànábì níwájú Ọlọ́run Young Sheikh àárín wa tọ́lọ́hún ní dàrú. Àmín. Every month Young Sheikh yóò kàn pè mí ni baba ẹsẹ̀ àdàkà nọ́mbà yín sí mi 200,000 ló máa ń fún mi. Allahu akbar. oṣù kan ò ní dé láyé yóò kàn pè mí ni baba ẹsẹ̀ àdàkà nọ́mbà yín 200,000. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ mo wá kí Waladun Niyas sẹ́ẹ̀rí gbogbo wa tá n bẹ láyé mẹ́ta nìràwọ̀ gbogbo ìràwọ̀ tá n lò láyé yìí wọ́n mọ ẹ káàkiri ń bí wọ́n mọ ẹ ń bí wọ́n mọ ẹ lọ́hùn ìràwọ̀ mẹ́ta náà là ń gbé káàkiri. An-nujumu thalathatun. Karama àbá alálùbáríkà tó ṣe sílé Salati àbá wa alábòrú gbẹ̀yìn àlùfáà ṣéwù àwùgbẹ̀yìn àfáà Waladun Niyas mẹ́ta nìràwọ̀ tá n lò láyé. An-nujumu thalathatun. gbogbo àwọn àdàbíyà láti máa sọ gbogbo yín ni mo kí o. jẹ́ kí n sòdodo ọ̀rọ̀ fún ẹ gbogbo ohun tó bá wò ní láyé gbogbo ìjà àfa rẹ ò bá mọ kéwú ò bá mọ̀rọ̀ sọ ò bá lówó lọ́wọ́ wọn bá mọ̀ ẹ́ káàkiri ìràwọ̀ tá à ń lò ju mẹ́ta náà lọ. Najimun. ṣé o làbí star ní lágbájá celebrity lágbájá Kishki mẹ́ta náà nira o. Najimun yaghibu qabla sahibihi. ìràwọ̀ alákọ̀ọ́kọ́ gbogbo ẹni Ọlọ́run bá ní oníràwọ̀ yẹn síwájú kó tó kú láyé níràwọ̀ yẹn ó kú. Allah. kò ní tí ì kú ìràwọ̀ rẹ̀ ó sì kú. àmọ́ àwọn tí wọ́n dìde lójú wa tí wọ́n sì wọlé lójú wa. Allah. ojú wa náà ti dìde ojú wa náà ti wọlé. gbogbo ohun tó bá wò jẹ́ láyé ọmọ ìyá mi tí mo fẹ́ lò ń bẹ ní pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìràwọ̀ àwọn kan bẹ yóò dìde gbogbo ayé ó mọ̀ pé èèyàn ni amáyẹgẹ ibùkọ́ bí lásán ibi òun ò ní ti kú láyé ìràwọ̀ oró sì ti kú láyé. Allah. kọ́lọ́ ma ṣerú ẹ̀ fún wa. Amina. inú ìràwọ̀ tá à ń lò láyé nù ẹlẹ́kejì. Wa najimun yaghibu ba'da wafati sahibihi. Waladun Niyas ìràwọ̀ ẹlẹ́kejì ẹni tó ní ìràwọ̀ yẹn tí bá ń bẹ láyé gbogbo ayé ó máa pé èèyàn ni àáfàá ni gbogbo ibi kíbi ni wọ́n á ti mọ̀ àmọ́ ọjọ́ tó bá ti kú tán báyìí
ọjọ́ ìràwọ̀ yẹn ti wọlé Allah. tí bá ti ń wọlé báyìí pé lágbájá ò sí láyé mọ́ o inna lillahi wa inna ilayhi raji'un ọjọ́ tó bá ti wọlé báyìí ìràwọ̀ yẹn ò wọlé ni kò ní rọ́mọ tí ó jogún ẹ̀ ó di méjì ẹlẹ́kẹta. wa najmun yadumu ma'a sahibihi walau kana mafqudan. baba alábòrò ìràwọ̀ ẹlẹ́kẹta ara yìí sí alárafa mi ìràwọ̀ ẹlẹ́kẹta. yadumu ma'a sahibihi walau kana mafqudan. ìràwọ̀ yóò máa bẹ pẹ̀lú ẹni tó ní ìràwọ̀ yẹn kódà bẹ́ẹ̀ ni yóò bá sí láyé mọ́ bíi tani bíi alájí àgbà. law kana mafqudan. bíi tani bíi Sheikh Adam. law kana mafqudan. bíi tani bíi abalágbàjì bíi abasalati wọn ò sí láyé mọ́ ìràwọ̀ wọn sì ń bẹ lọ gbére. Waladu Niyas inú ẹni tí ń lò ìràwọ̀ láyé lélẹ̀ ni Waladu Niyas wà. inú ẹni tí ń lò ìràwọ̀ láyé lélẹ̀ ló wà. àdúrà tèmi ó gbà ní pé ìgbà ayé a máa gbé àwọn kan wá ìgbà ayé a gbé wọn wá wọ́n máa gbé wọn káàkiri ayé wọn máa wá káàkiri bí atẹ́gùn ni gbígbà ṣe gbé wọn wá yẹn bẹ́ẹ̀ nígbà ó ṣe mú wọn kó nu ayé. Allah. Waladu Niyas náà ò kéré a lè mọ Waladu Niyas pé ẹni tó kéré lọ́jọ́ orí ṣùgbọ́n tí ń bẹ lára Waladu Niyas ò kéré ó ń bá ìní mu lọ́wọ́lọ́wọ́ ọ̀la táwa àti ẹ̀ tá a mọ̀ ọlọ́run ojú ọmọ abáyé mu. Amiina. Waladu Niyas kéèyàn báyé mu ó dájú kéèyàn bẹ́gbẹ́ mu lọ kéèyàn báyé mu ó dájú kéèyàn bẹ́gbẹ́ mu lọ àìmọye àwọn ẹgbẹ́ tẹ́jọ́ máa ṣe tó jásí pé tígbà kan bá dé tiẹ̀ ó ju tiwọn lọ àbáwọn ó padà lọ relegation ìwọ sì máa exist làáfi sọ pé ká báyé mu ó dájú ká bá gbà mu lọ gbogbo ìgbà tígbà ayé bá ń gbé wá láyé ó máa báyé mu. Àmín. àti gbogbo wa náà lápapọ̀. Àmín. ọmọ tá a bí omi àlùbáríkà. Àmín. ọmọ náà ó sì ní kú mọ́ wa lójú. Àmín. ọlá títóbi Ọlọ́run. Àmín. gbogbo abiyamọ tó wà ní gbogbo aláàlá àlùbáríkà o. Àmín. gbogbo àwọn afá àtàwọn àbí ọlọ́mọ ṣe wà láàfà tí ó máa retí òde kó tó jẹun. Àmín. wala la ilaha illallah. Àmín. wala hawla wala quwwata. illa billahi al-aliyyil subhana azim. rabbika. wá mo bẹ bùn ọmọ lówó ni ta ló gbé bọ́ọ̀sì mi dání àárọ̀ yìí nàá bùn èmi náà kémi náà sì fún ọmọ kí lórúkọ ọmọ mi Allahu Akbar tẹ́ bá ń gba owó fún èmi náà fún ní $100 ẹ wá tètè ṣe kílẹ̀ tó ṣú ẹ tètè ṣe dọ́là ti wálẹ̀ tí yóò bá tó fi di lọ́la yóò tún wálẹ̀ jù báyìí lọ subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillah. Alfulani kẹtì ìlàlẹ̀ àìpé tẹ́lẹ̀ ni wọ́n pe Alfulani ilé ya ilé ti ya. Bàbá ẹ má wọlé yìí. Bàbá Alfulani Sheikh Ahmadu Isola Ọlọ́run kó bá wa sọ yín délé ẹ dákun torí Ọlọ́run àwọn security yìí dà